Salaam alaikum wa rahmatulahi wa barakat. Gbogbo ẹ̀yin tí ẹ máa gbọ́ ọ̀rọ̀ mi yìí. Ah, lórí ọ̀rọ̀ àdó tó ń lọ nígboro. Hmm, ó yẹ káwa náà lè bá wọn dá sọ̀rọ̀ náà torí pé ọ̀rọ̀ tó lágbára ni. Mo wá ṣe làákàyè kan kékeré kan. Mo wá fẹ́ kí ẹ jẹ́ ká jọ fojú wò lórí ọ̀rọ̀ àdó yẹn. Tẹ bá ṣàkíyèsí ẹ rí i pé bàbá Mùdírù wọ́n lọ sí Ìlọrin nígbà kan tí wọ́n lọ ṣe ayẹyẹ kan ní ọ̀dọ̀ àwọn Àgbárígìdòmà. Ẹ rí i pé ọmọkùnrin kan ó wá láti ọwọ́ ẹ̀yìn Mùdírù báyìí. Ó wá ọmọkùnrin náà àáfàá ni ṣùgbọ́n mi ò mọ bóyá Màrkàsí ni àáfàá yẹn ni o, bóyá Àdàbíyà ni o, mi ò tiẹ̀ lè rántí mọ́, bọ̀tẹ̀ fídíò yẹn sì wà káàkiri náà ṣó ti yẹn ń sìn. So ọmọkùnrin tó wá fi handkerchief nù wọ́n ní ẹ̀yìn ọrùn yẹn, ọmọkùnrin yẹn mọ̀ ń pa iṣẹ́ yẹn. Ẹni tí ó gba handkerchief lọ́wọ́ ọmọkùnrin yẹn ó mọ̀ ń pa iṣẹ́ yẹn. Tẹ bá fojú wò dáadáa ẹ rí i pé ẹni yẹn yẹ̀ ni nígbà tí ọmọkùnrin yẹn fẹ́ wá nu Mùdírù ní ẹ̀yìn, òun náà ló dẹ̀ wá gba handkerchief lọ́wọ́ wọn. Handkerchief tí ó wá gbà yìí òun ni wọ́n lò fún àdó yẹn. Handkerchief tí Mùdírù rò pé wọ́n dá padà kọ́ ni wọ́n dá padà fún Mùdírù. Wọ́n ti change handkerchief yẹn. Òógùn ara bàbá Mùdírù tó wà nínú tí wọ́n fi prepare àdó yẹn òun ló jẹ́ pé àdó yẹn affect bàbá yẹn. Wọn kàn lè ju àdó síyàn lápò ó kàn rí bẹ́ẹ̀ yẹn ṣó ti yé yín. Ọmọ Yorùbá ni wá, àwa náà dẹ̀ súnmọ́ àwọn àgbàlagbà díẹ̀. Káì, òógùn ara bàbá yẹn ni wọ́n lò tí wọ́n fi prepare àdó yẹn, tí wọ́n fi rí bí jù ú sí wọn lápò tó fi jẹ́ pé bàbá yẹn ni àdó yẹn affect. Ṣebí èèyàn kan ló kó àdó kúrò lápò bàbá yẹn, kí ló dé tí àdó yẹn affect ẹ̀? Ṣebí èèyàn kan ló ju àdó sí wọn lápò, ọwọ́ náà òun náà ṣáà máa fi jù sí wọn lápò, kí ló dé tí àdó yẹn affect ẹ̀? Ṣùgbọ́n nítorí pé òógùn ara bàbá yẹn ti wà nínú ohun tí wọ́n fi prepare àdó yẹn, òun ló jẹ́ kó rẹ bàbá yẹn bẹ́ẹ̀ yẹn. Spiritually ẹni tó bá ní làákàyè gbọ́dọ̀ ti mọ̀ bẹ́ẹ̀ yẹn pé bó ṣe rí nìyẹn. Psychologically gan bó ṣe rí nìyẹn. Òógùn ara bàbá yẹn ti wà nínú tí wọ́n fi prepare kìíní yẹn. Handkerchief tí wọ́n fi nu bàbá yẹn lára ó wà nínú àdó. Wọ́n ti fi jó nǹkan mọ́ nǹkan, wọ́n ti fi ṣe gbogbo ẹ̀, wọ́n ti kó sínú àdó. Wọ́n ti kábíyèsí Elédùmarè, ilé ayé ṣe wá le tó lè. Àwùsù billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Kí ló dé tá a lè dáríjìra wa nínú ayé? Kí la fẹ́ mú kúrò nínú ayé gan-an? Kí ni nǹkan náà tá a fẹ́ mú kúrò nínú ayé tí ilé ayé fi wá le tó báyìí? Àdó tí wọ́n dẹ̀ wá lọ dá padà fún aládò ńgbà tá aládò tún wá padà wá béèrè àdó yìí. Wọ́n bá má dá àdó yẹn padà, àwọn ọmọ náà ní àwọn tí wọ́n wà ńbẹ̀ yẹn wọn ò ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ nǹkan Yorùbá ni. Tó bá yẹ kí wọ́n ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ Yorùbá ni wọn ò gbọ́dọ̀ dárú àdó bẹ́ẹ̀ padà. A kì í dárú àdó bẹ́ẹ̀ padà tí ó ti yé yín, torí ó máa ní nǹkan tí wọ́n tún máa lọ fi àdó yẹn ṣe. Òun ló túbọ̀ jẹ́ kíkiní yẹn túbọ̀ affect bàbá yẹn tí ó ti yé yín sìn. A dẹ̀ wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé àwọn tí Ọlọ́run tún lò tí ò jẹ́ kí wọ́n fi ẹ̀jẹ̀ ra bàbá yẹn lórí. Ibẹ̀ yẹn ni nǹkan ọba ti burú jù o. Bàbá yẹn bá padà di vegetable ni straight away. Tí bàbá yẹn bá ṣì wà láyé pàápàá títí dìsìn ìbá di vegetable ni. Ṣùgbọ́n Ọlọ́run tó dá bàbá náà padà lẹ́yìn bàbá náà ni. Mo bá bàbá náà dúpẹ́ o. Ilé ayé lágbára púpọ̀ o. Tẹ bá dẹ̀ ṣàkíyèsí ẹ rí i pé ẹni tí ó ń kó àdó sí wọn lápò yìí tó ń proof pé bóyá òun fẹ́ràn wọn yìí, ó ti ṣe fídíò kan rí o nígbà tó sì ń yànjú dáadáa. Tẹ bá lọ wò ó, fídíò yẹn wà lọ́wọ́ mi tó ti sọ pé Mùdírù tákù òun ní gbangba. Ó ní ló dẹ̀ jẹ́ kóun náà tákù Mùdírù padà. Ó nígbà tóun dẹ̀ ti wá táwọn méjèèjì dẹ̀ ti wá jọ tákù ara wọn báyìí nìsín. Ó ní gbogbo nǹkan náà, ó ní kò dẹ̀ sí nǹkan kan tó jẹ́ nǹkan gidi kan láàrin òun pẹ̀lú ẹ̀mọ́. Ó ló dẹ̀ dọ̀run alákejì, ó ló dẹ̀ dọ̀run.
bóyá sọ nínú fídíò yẹn nìyẹn ẹni tó bá doubt ẹ̀ ká gbé fídíò yẹn síta fún wọn fáwọn náà wò fídíò yẹn wà lọ́wọ́ èmi in particular ṣé o ti yẹn sìn gbogbo ẹni tó bá gbọ́rú ohun tó sọ ńjọ́ yẹn tó dẹ̀ wá gbọ́rú ọ̀rọ̀ Àdó báyìí nísìn gan yóò ti understand ibi tí ọ̀rọ̀ ti ń bọ̀ ṣé o ti yẹn sìn torí pé ìjà yẹn ti wà ńlẹ̀ ti pẹ́ ìjà ti wà ńlẹ̀ ti pẹ́ ẹni tó dẹ̀ ń bá ní jà ẹni tó ń bá jà yóò mọ̀ pé wọ́n ń bá òun jà ẹni tó ń bá wọn jà ló mọ̀ pé òun ń bá wọn jà ṣe é mọ̀ wípé ẹni tó bá dẹ̀ súnmọ́ ni ó yìí sì fún yàn láti tètè mú yàn bàbá yìí ló lọ jókòó ti bàbá yìí ní ibi pàtí Àgbárígìdò mà òun náà ló lọ wẹ́lkọ̀mù ẹ̀ kábíyèsí Elédùmarè ilé ayé ẹni tó bá súnmọ́ ni ló ń tani níkò ẹni tó bá súnmọ́ ni ló ń gbani níkò ká ṣọ́ra gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń súnmọ́ wa ká máa wà very careful pẹ̀lú wọn Ọlọ́run náà ló ń ṣọ́yàn torí Ọlọ́run ló ṣọ́ bàbá Mùdírù débi tó dé yìí bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó lágbára ọ̀tá yẹn pọ̀ o kí ló dé ọ̀tá bàbá ó tún padà sórí ọmọ àfi kọ́ Ọlọ́run ṣàánú wa nú ayé yìí o àwa ọmọ Yorùbá Ọlọ́run á ṣàánú wa o Ọlọ́run á ṣàánú wa ìta ṣèkà fúnra wa tó nú ayé o pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa o kí ló dé ṣàfẹ́ dọ́lọ́run ni kí ló dé tá a máa gbìyànjú láti yí tọ́lọ́run ṣe dáadáa tá a máa gbìyànjú láti bàjẹ́ tá a máa bàjẹ́ ṣé à ń contest pẹ̀lú Ọlọ́run ni àbí báwo ṣé ohun tọ́lọ́run ṣe yẹn kò dá là ń sọ yẹn àbí ẹ̀yin wá ń tún dá Ọlọ́run kábíyèsí Elédùmarè má sàlám. òun ló ṣe bá o àkùránì wà ní wájú iná rẹ̀ la wá wà yìí o bá ń kó mojú lẹ́lẹ̀ ní kó ó kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba nìkan ọ̀rọ̀ Ọlọ́run nìkan òun ni ààyè tí ìsinú ilé Ọlọ́run ti la wà yìí ilé ọmọ tí wàá délé ayé mi rí bàbá ìgbà yà má kúra délé lé ibẹ̀ ìwọ lọ ilé rẹ̀ mọ̀ wá yìí o tó bá jẹ́ àtúnṣe Suleiman Faruq ọmọ àbínà tó bá máa bá rẹ̀ ní àbíláyé Adam tí mo bá máa pẹ́ gbogbo tí yẹ́lá náà ló jẹ́ àyè bàmí. Mo tún dá padà wọ́n lọ ilé ẹ̀mọ́ wà yìí tó bá jẹ́ pé ààrẹ ti ṣe Mùdírù Markaz Abdullahi Adam tó bá pé Suleiman Faruq bá máa ń pè ọmọ àbínú gbogbo láti ṣe ẹni tó àgbẹ̀. Wọ́n lọ mo tún wí fún ọlẹ́kẹta o tí mo bá máa ń pẹ̀ ṣẹ́ ìwọ lójú ẹ̀ tó rọ̀ mo jẹ́rìí sí mo tún wí lẹ́kẹ̀ẹ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ wá ní níbi náà ọlọ́nkọ́ jẹ́ tèmi àmọ́ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́n ilé ẹ̀mọ́ wà ní tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ń wó fún mi káàkiri gbogbo ayé pátápátá nígbà èmi ni mo máa ń bẹ̀ èmi mo fẹ́ pa wọ́n èmi mo ṣàìdá fún wa gbogbo bí dandan ọdún ọ̀rọ̀ rẹ ni o ọ̀rọ̀ rẹ ni tí ọba ti jẹ́ bẹ̀ wọ́n gbọ́ tí ọba jẹ́ bẹ̀ ọ̀rọ̀ rẹ ni o mo fi Ramadana yìí àtàyè iṣẹ́ tá a ṣe bẹ́ẹ̀ àti wọ́n ṣe láyé bàbá wa ní ọjọ́ àti òbí ọ́ tí ọba jẹ́lẹ̀ gbogbo àwọn tí rọ́ọ̀pù mi ní gbangba àti kọ̀ọ̀kọ̀ ìpẹ́ mi mo fẹ́ pa Mùdírù gbogbo mi dáadáa ìwọ Ọlọ́run àti bílù rẹ Ọlọ́run kọ́ máa jẹ.